gbogbo ẹ̀yin ará wa mo kí yín. Ẹ má mà já fojú kò kàn mí wò díẹ̀ kó má ṣe bákan di bá mi mọ́ wa lọ́wọ́. Mo mọ̀ pé kò ní í bàjẹ́ láṣẹ Ìdùmarè ni o. Kò kàn wá yẹni kó wá dọjọ́ iwájú ká máa fowó iyebíye kọ́ ìjìnlẹ̀ èdè wa lọ́wọ́ àwọn òyìnbó. Kí ni ń jẹ́ àrẹ̀wá yìí wẹ̀yìn àbí ẹ̀rìwá yìí wẹ̀yìn lẹ́yìn sì ń sọ? Bó sì jẹ́ pé ẹ̀rọ̀wá yìí wẹ̀yìn lẹ́yìn mọ̀ sí, kí ni àwọn bàbá wa ń sọ tá a wá sọdà báyìí ná? Ẹ máa bá mi ká lọ. Àti arẹ̀wá àti ẹ̀rìwá bó sì jẹ́ ẹ̀rọ̀wá kò séyìí tó jọ mọ́ wẹ̀yìn wo ẹ̀yìn nínú rẹ̀. Àkọ́kọ́ ni arẹ̀wá. A lè sọ pé ara mẹ́wàá tàbí ẹni tí ń ra nǹkan mẹ́wàá. Ibi tí a ti lè rí arẹ̀wá nínú èdè Yorùbá nù. Ẹ̀rìwá ni ẹ̀kejì. Tá a bá gbọ́ gbólóhùn yìí a lè wí pé ohun tí wọ́n ń sọ ni ẹ rè àjò, ìyẹn ẹ lọ àjò, ẹ padà wá, ẹ rè wá, ẹ lọ àjò, ẹ padà wá. Ẹ̀kẹta wá ni ẹrọ̀ wá tí a lè ṣàlàyé pé wọ́n ti bẹ̀ wá. Ṣé ẹ mọ̀ pé Yorùbá máa ń lo òtú òrọ̀ láti ṣàlàyé pé wọ́n sì pẹ̀ fún ènìyàn. Èyí ń la lè fẹ́ lo ẹrọ̀ wá mọ́. Ẹrọ̀ wá, ẹ ti rọ̀ wá, wọ́n ti rọ̀ wá. Ṣùgbọ́n ohun tí wọ́n ń sọ bá èyíkéyìí lọ nínú gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ńlẹ̀ yìí o. Arọ̀wá yìí wẹ̀yìn ni Yorùbá wí. Kí ni ń jẹ́ ọ̀wá? Ọ̀wá ni ohun tí a lè pè ní ẹ̀ka, èyí tí àwọn ewé orí igi ọ̀pẹ hù jáde lára rẹ̀ tí a ń pè ní ìmọ̀ ọ̀pẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ewé tó yọ lára ìmọ̀ ọ̀pẹ yìí ni a ti lè rí ọwọ̀. Tá a bá ti wá han ewé rẹ̀ tí a ti máa ń rí ọwọ̀ yìí kúrò, èyí tó kù bí igi hun tí a ti máa ń rí ẹfọ́n tí wọ́n fi máa ń hun apẹ̀rẹ̀, àgò tí wọ́n fi máa ń kádìẹ, àjọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń pè ní ọ̀wá. Ẹ wá wò ó, a máa gùn dáadáa. Bóyá a wá fẹ́ hun apẹ̀rẹ̀ tó tóbi díẹ̀ tàbí àgò adìẹ tá a sì ti wọ́ ọ̀wá yìí tá a wá ń lọlé látoko. Ṣé mọ̀ pé ọ̀nà oko yìí sábà fẹ̀ bí òpópó tí ọkọ̀ ń rìn. Igbó tàbí igi oko lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì ni, èyí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ẹni ń lọ àti ẹni ń bọ̀ bá pàdé, kì í ṣe kólúkúlùkù ó kàn kọjá máa lọ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹnìkan láti yà sí ẹ̀pẹ́ igbó fún ẹnìkejì rẹ̀, èyí tó túmọ̀ sí pé ìwọ̀nba ni ọ̀nà oko máa ń fẹ̀ mọ́. Gbogbo wa la sì kúkú mọ̀ pé ṣòkòtò kékeré ò lè gba ìpá, adágún omi kò lè gba ẹrin. Torí bẹ́ẹ̀ kò lè sí àǹfààní fún ẹni tó ru ọ̀wá lọ́nà oko láti gbépo ìbìrìbì bí ẹrù yòókù. Bóyá ẹnìkan tiẹ̀ wá pé lọ́wọ́ ẹ̀yìn ó wá fẹ́ wo bẹ̀, yóò fi sùúrù ṣe ni o. Kò lè gbépo ìbìrìbì bí ẹrù yòókù wo ẹ̀yìn, torí igbó apá ọ̀tún àti apá òsì ò ní jẹ́. Ṣé mọ̀ pé bó bá wu ọ̀tá kó lè mẹ́kùn so, ìpèlè ojú ẹkùn ò ní jẹ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ ẹni tó ru ọ̀wá àti pòyì sáré bojú wẹ̀yìn yóò dogun dọdẹ. Torí rẹ̀ ni wọ́n ṣe máa ń sọ pé arọ̀wá kìí wẹ̀yìn, arọ̀wá kìí wẹ̀yìn. Ẹni tó ru ọ̀wá kìí wo ẹ̀yìn. Bí afàtẹ́wọ́ fọn náà ò ṣe lè ráàyè dúró parí ìjà fẹ́nikẹ́ni, kì í ṣe arẹ̀wá yìí wẹ̀yìn àbí ẹ̀rìwá sì ni, bó sì jẹ́ ẹ̀rọ̀wá lẹ pé. Ṣùgbọ́n arọ̀wá kìí wẹ̀yìn, èyí tó túmọ̀ sí pé ẹni tó bá ru ọ̀wá kìí ráàyè wo ẹ̀yìn. Ayé wa ò ní sún sẹ́yìn o. Ẹ ràn wá lọ́wọ́ nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti Kàkàkí Ọ̀rọ̀ wọ̀nyí. Kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí, ẹ fi èrò ọkàn yín ṣọwọ́, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Èdè Yorùbá ò ní dàtẹ̀mẹ́rẹ̀ o, ẹwà rẹ̀ ò ní wọmi, ògo rẹ̀ ò ní dìbàjẹ́. Tiyín náà àwa máa dà títí láé. Gbénga Ọláṣẹ́yìndé lórúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ. Kàkàkí Ọ̀rọ̀.